Aláròyé máa wí o. àbẹ́ẹ̀rí Isiaka ọmọ tó ń kiri ata ló tàn wọlé ó fẹ́ẹ́ fi ṣoògùn owó ńìlọrin. akóló iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ní afurasí ọ̀daràn kan Isiaka Adeniyi ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta 46 wà báyìí. ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé ó tan ọmọdékùnrin kan Akeem Nurudeen ẹni ọdún mẹ́wàá tó ń kiri ata lágbègbè Abáyáwó nílùú Ìlọrin lọ sínú ilé rẹ̀ tó sì fẹ́ẹ́ dú lọ́bẹ lọ́rùn láti fi ṣoògùn owó. nínú àtẹ̀jáde kan tí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara ASP Èjìrẹ́ Adéyẹmí Adétóhùn fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 7 oṣù keje ọdún 2024 yìí níbẹ̀ ló ti sọ pé ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ti tẹ ọkùnrin kan Isiaka Adeniyi ẹni ọdún mẹ́rìndínláàádọ́ta lágbègbè Òkè Fòmọ́ Abáyáwó tó fẹ́ẹ́ fi ọmọ aláta kan Akeem Nurudeen ṣoògùn owó. Adétóhùn tẹ̀síwájú pé lásìkò tí Akeem kiri ata lọ ságbègbè náà ní Isiaka pè é pé òun fẹ́ ra ata ṣùgbọ́n ṣe ló tan ọmọ náà wọlé ló bá fi aṣọ bò ó lójú ó mú ọ̀bẹ láti fi dú ọmọ aláta yìí lọ́rùn kó lè lò ó fún ètùtù ọlà ní àṣírí rẹ̀ tú. àwọn ará àdúgbò mú Isiaka pẹ̀lú àjọṣepọ̀ àwọn fijilantè kan wọ́n sì fa afurasí ọ̀daràn yìí lé àwọn ọlọ́pàá tó wà lágbègbè Òkè Fòmọ́ lọ́wọ́ fún ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí. kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Victor Ọláìyá ti wá gbóríyìn fáwọn olùgbé agbègbè Abáyáwó pẹ̀lú bí wọ́n ṣe rí afurasí ọ̀daràn náà mú. ó ní ìdájọ́ òdodo yóò wáyé lórí ìṣẹ̀lẹ̀ náà láìpẹ́. ó rọ gbogbo olùgbé agbègbè náà kí wọ́n fọkàn balẹ̀ kí wọ́n sì má fa wàhálà kankan bẹ́ẹ̀ ló ṣèlérí ààbò tó péye fún ẹ̀mí àti dúkìá wọn. Ọláìyá ní ìwádìí ṣì ń tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ yìí tí àwọn bá sì ti parí ìwádìí làwọn máa fojú afurasí yìí balẹ̀-ẹjọ́. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.